ó bá ọmọbìnrin yẹn tó ga tán tí mo kúnlẹ̀ sí abẹ́ rẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ńlá òwò ẹ̀ báyìí. àǹtí Ṣeun bí n bá sọ fún yín pé fáńtásì mi ni pé kí n rí òbò arúgbó àbóbó àgbàlagbà àbí kéèyàn wà láti àárọ̀ kó má tí ì wẹ̀, irú òbò yẹn ni mo ń wù mí lá. That is my own fantasy. Yóò mọ̀ surprise yín pé kí ni mo tún wá ṣe nínú church. Bẹ́ẹ̀ ni ìyàwó mi wúra rárá kò rí mi nínú church. Tọ́lẹ́ẹ̀tì ló ń bọ̀ pé dé tọ́lẹ́ẹ̀tì ló bá mi tí mo kúnlẹ̀ nínú tọ́lẹ́ẹ̀tì. Ìkan náà àwọn kwaya ọmọ church tó yá tán ṣé mo ṣe kúnlẹ̀ ó yá tán èmi wá kúnlẹ̀ sábẹ́ ó wá sún pàǹtí ẹsẹ̀ ẹgbẹ́ kan mo bẹ̀rẹ̀ sí ńlá bẹ́ẹ̀ ni mo ńlá ni mo ṣe ẹ mọ̀ kí òbúkọ tó bá ti ráàbò bó ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni tí máa ti rí òbò tó bá ti rún láti là. Ẹ káàbọ̀ sórí ètò Ògbóni Reality Show lápá bí àwọn òní kò gbà wá gbọ́. Àmọ́ láìpẹ́ yìí mo fẹ́ sọ nípa pásítọ̀ olùṣọ́ ti ẹni tó ní church, olùṣọ́ Celestial tó ní church tó mọ́ ọmọ bíbí inú rẹ̀ sùn tó wá fún ọmọ bíbí inú rẹ̀ lóyún. Ìyàwó dẹ̀ mọ̀, ìyàwó ṣẹ́yún fọ́mọ ó jẹ́ confront ẹ má ṣe mọ́ ọ̀sẹ̀ táwọn ọmọ ìjọ tó ń bá lájọṣepọ̀ ìyàwó sọ pé òun ò fẹ́ kíjọ tú látòrí òun ó jẹ́ kọ́fẹ́ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ àkọ́kọ́ yẹn stop ó bẹ̀rẹ̀ sí ń kára mọ́ ọmọ yìí ó bẹ̀rẹ̀ sí ń ṣe bákàbákan sọ́mọ yìí ó bẹ̀rẹ̀ sí ń soríṣiríṣi sọ́mọ yìí débi wípé ó ti lé ìyá kúrò ní church, ó ti lé ìyá kúrò lé báyìí kò dẹ̀ tọ́jú àwọn ọmọ ó lóun apá ìyàwó òun ọmọ tó ń bá sùn ọmọ ìdí fẹ́ lọ gbé nǹkan jẹ o. Ó wù mí kí n mọ ọmọ yẹn wá sórí ètò gan ni mi ní fojú ẹ̀wọ̀n átọ̀ ń bá ká sọ̀rọ̀. Bàbá ẹ̀yin olùṣọ́ ẹ̀kúṣẹ́ tẹ bá kó olùṣọ́ 20 jọ àwọn 5 ni ò ṣe nǹkan tí mò ń sọ yẹn kì í bọ́ ọmọ ọjọ́ sùn ṣe láwọn 15 yòókù wàláì ni ọ̀rọ̀ yìí sẹ́mọ́ lórí. Ìwọ tó ń bá ti wá bí ẹ̀dá bọ́ sẹ́bẹ̀ comment section mi kó máa sọ pé irọ́ tún dé. Máa lórí page ẹ̀ máa mú fídíò ẹ̀ máa post ẹ̀ máa jẹ́ kó mọ̀ pé ara wọn ni ẹ́. Ẹ̀yin tẹ́ máa mú òótọ́ tẹ́ máa sọ pé ẹ̀ ṣé olùṣọ́ jáńgẹ́lì ni wá ní kó máa bọ́ ọmọ bíbí inú rẹ̀ sùn ẹ máa pasán ayé ni ẹ bọ́ síbẹ̀ kẹ́ máa sọ pé oṣù jáńgẹ́lì. Ìgbà tó mọ̀ pé òkè jáńgẹ́lì má gbàṣẹ olúwa má forúkọ olúwa máa fi bojú tí ká mọ̀ pé nǹkan kan náà gbogbo wa àjọ ní fátásì burúkú ni fátásì ti ẹni pé kó máa bọ́ ọmọ rẹ̀ sùn àgbà ẹ̀yin ẹranko nínú èèyàn burúkú yìí tó kó yín bá ti lé ẹ̀ mọ́ ibì kan lẹ̀ kí n kì í bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò tí mò ń bá lọ nípa arákùnrin kan tó sọ wípé ìyá kan tó wà nílé àwọn ìyá Fatai olóbàáyé òun jẹ́ ọkùnrin ni wọ́n o ó lóun òun bàbá òun ìyá òun nìkan lòun gbọ́jú mọ́ ó ní ìyá òun gbénu ilé yẹn ni ìyá òun gba ìrúùmù sínú ilé yẹn ìyá Fatai ní ṣọ́ọ̀bù níta kọ̀ńténà tó ti ń ta provision ta gbogbo ọmọ ìyá yìí lójú gbogbo ọmọ ìyá ọmọ 6 àbí ọmọ 5 ló tó pé ìyá yìí bí o 3 ló ń gbé pẹ̀lú ẹ̀ 2 ń gbé pẹ̀lú bàbá wọn gbogbo ọmọ ìyá yìí lójú bọ̀bọ̀ yìí lọ lójú Abdullahi lọ ìyá Abdullahi olóyún ẹ̀ ni ó gbé ìrúùmù síbẹ̀ yẹn ó gba oyún ẹ̀ ni so oyún kan ló ń dá tọ́mọ yẹn torí ọmọ yẹn kò lè ṣiṣẹ́ tó ti bẹ́ẹ̀ ìyá yìí dẹ̀ ni pé tó bá ti ń lọ síbi iṣẹ́ láàárọ̀ tó bá ti bá fóúnjẹ ẹ̀ lẹ̀ tó máa gbé lọ sí skul láàárọ̀ fílẹ̀ tó bá ti ibi iṣẹ́ dé tó bá ti skul dé kó máa tẹ̀lé àwọn ọmọ òun kọjọ máa wá kí là ń jẹ tá à ń jẹ tán ṣé bí kò mọ́ jẹun ni tó bá ti dalẹ̀ tó bá dé wàá mú nǹkan rẹ̀ wọlé wá sùn ó bá kúnlẹ̀ máàmì ẹ ṣe tó bá ń fọmọ ẹ̀ lẹ̀ ó ti rí iṣẹ́ tó ń rí òun ò lè lọ bẹ̀ níyà ìṣe gbà pé kó máa drop ọmọ ẹ̀ sọ́dọ̀ òun o sáà níyà yìí ò ṣe dáadáa ni ó nígbà táwọn jẹ́ ìṣe kókó bẹ̀rẹ̀ ìyá yìí ò bẹ̀rẹ̀ pẹ̀lú òun bọ́ ẹ̀ o òjijì níyà yìí bẹ̀rẹ̀ tí àwọn yẹn bá sọ pé Abdul jẹ́ ká lọ ṣeré a ní kò lọ ṣeré tí dúró bẹ̀ yẹn tiẹ̀ ìyá yìí àwa gbọ́yàn fóun a ní kò máa mọ̀yàn òun lè jókòó ti ọyàn ìyá yìí fún dídí wákàtí kan tó gbó wákàtí kan tó máa sọ pé màámi ẹnu wo mí torí màámi ló máa ń pè wọ́n
màmí náà gbogbo àwọn ọmọ ẹ̀ mọ̀ pé màmí náà máa ń pè màmí inú omi iPhone sweet tó bá last week tán tí ẹnu sì ń rọ ní ẹnu ọ̀rọ̀ òun mọ́. Nígbà tó yá àwọn praise kó máa ṣe abẹ́ fóun, ìyá yìí máa wà lóhùn látàtàárọ̀. Táwọn bá ti school dé táwọn yòókù lọ gbá bọ́ọ̀lù tó lọ ṣeré lọ òbí tó kọ́ wà ní ṣọ́ọ̀bù, yàrá ló máa wà tó máa láòbò ìyá yìí. Òun ò lè sọ éèjì báyìí lóhùn wá, òun ò lè sọ éèjì yẹn, bọ̀ òun kéré, ọmọ kékeré lóhùn. Ọmọ nursery school òun lọ private school. Nígbà tó yá tó máa bọ́ sí primary 2 lòun wà tí ìyá wọn tó fi lóyún fọkùnrin míì tí yẹn níyàwó sílé tí yẹn lóun fẹ́ ìyá wọn. Ọkùnrin máa ń wá lóòótọ́ tó bá yẹ tí ń bọ̀ báyìí á dì sọ́tún á dì sósì. Nígbà tó yá ìyá wọn ò lágbára àti lọ bí iṣẹ́ mọ́, ó dìgbò máa lé òun kúrò school. Máa yóò dẹ̀ sanwó school òun, máa tó fẹ́ ìyá wọn yìí kò sanwó school òun bọ̀ bí i oúnjẹ sílé o bí i ọkọ̀ gbà mí báyìí kò sí sí táwọn máa jẹ gan tó bá ti ń bọ̀ láti sọ wájú ṣẹ̀ṣẹ̀ owó tó wá fún ìyá wọn kó tó tún padà dé àwọn ti ná tán ìyá wọn ò ṣiṣẹ́ mọ́ owó ná owó gbákanná ìyá wọn ti san ìyá wọn ò lè gbálẹ̀ wọ́n bá ìyá wọn gbálẹ̀ tílẹ̀ bá kàn ìyá wọn ni òun dẹ̀ sì kéré òun ò lè gbálẹ̀ oníbo yìí ti pé òun lọ sí public school nìyẹn òun wá ti pé tóun bá ti rán ọmọ kékeré kan ládùúgbò òun wọn lọ kọ́ náà fún lọ láwọn lóbò ni ó ti mọ́ òun lára wọn sún ìsìn gbọ́ngilá yẹn òun á ti bá àwọn ọlọ́mọ lóbò wọn máa la wọn á ti wọn àfi máa la bí àyìn ṣe kọ́ òun yẹn òun máa ń lá tí wòdì ni òun ò dẹ̀ kí lábò máa tutọ́ dànù ìyá rẹ̀ sọ pé gbèmí abẹ́tí ìsèpẹ́ abẹ́ tó ń fọ́ o fantasy òun tábí òbá tó bò bá tí máa rùn bó ní bó ṣe máa rùn tó bá dọ̀sí máa rùn yẹn òun ò kí ń wà òkè ó náà ti ṣeun bí wúmà yìí ló ṣe báyé òun jẹ́ ní ètò pò máa ń lábò káàkiri tó gbọ́ pé ìyàwó tó ń fẹ́ ló gbà ń pọ̀ bẹ́ẹ̀ wọn á tún bọ́ sọ́wọ́ kọ́pà mi bóun ṣe bọ́ sọ́wọ́ kọ́pà yìí ìjọ yẹn ọ̀hún wà ní school gbogbo àwọn school wọn ti wà ní primary 3 o primary 4 lòun wà ló fi pàdé kọ́pà yẹn bí àwọn children teacher tó máa mú wá sọ́dọ̀ àwọn ní primary school not even really a kọ́pà just like a children teacher tó máa mú wá síbẹ̀ ó ní ìjọ yẹn máa pọ̀ mọ́ kọ́kọ́ jẹ́ kí wọ́n lọ láì lóbò ìwọ̀n ni ẹ̀rọ owó nìyẹn ìyẹn wá lọ sọ fún kọ́pà yẹn pé Abdul sọ pé òun fẹ́ láwọn lóbò kọ́pà yẹn á pè òun pé ta ló kọ ẹ bọ́ ṣe ń láàbò òun á sọ fún wọn pé ìyá kan nílé wa ni ẹjọ́ ẹ má dé kí mọ́mí mi máa pa mí wà ní òfin kí mọ́mí ẹ máa bì ok tó bá ṣe close bàtà wọn close kọ́pà yẹn wá pè òun àǹtí ẹ̀ ló wá mú òun lọ sí ilé tiẹ̀ tó ń gbé ló wá sílẹ̀ kó wá ń gbé bó ṣe kọ́ bó ṣe máa ń láàbò yẹn ó yá wá lábẹ́ àǹtí wọn lọ wẹ o wọn ṣọ́ra wọn ṣọ́ra wọn ṣe wọ́n kọ́ gbé wá ni wọ́n ní bó ṣe ṣíbò fún yẹn bóun ṣe bẹ̀rẹ̀ sí ńlá nìyẹn tó tún máa mú yẹn náà wọn kọ́ ó náà àǹtí ló wá kàn bó ṣe máa incite tó ń bẹ̀rẹ̀ sí máa incite kó òun sáǹtì lára àǹtí ìyá fàtà ilé àwọn òun kàn máa ń lá àwọn lóbò máa ń mu òbó wọn ni mú ọyàn wọn ni àwọn òun kì í tó kó bọ̀ wọn lóbò àǹtí ló kàn bó ṣe ń tó kó bòbò lóbò ṣe bẹ̀rẹ̀ sí dún àǹtí nìyẹn ó lè máa dún àǹtí tó máa dé wọn mọ̀ pé kíní kan tó wọn pápápá wájú àǹtí àwọn àna wọn máa nu ìdí òun wọn máa nu wọn lóbò àǹtí àwọn máa pariwo wọn máa fọkó wọn máa ráńdò bó yẹn kíní kan tó máa ṣe tó wọn gbóúnjẹ fún wọn á jẹun á yó wọn lọlé ìgbà tó yá àǹtí bá pe mọ́mí òun pé ọmọ yìí o sọ pé ọkọ tí mọ́mí òun fẹ́ lẹ́yìn pé mọ́mí òun ló fèsì kò dé nǹkan tán fún wọn gan nǹkan tán fún wọn ó ti yó mọ́mí òun lọ́jọ́ kó máa yó òun ní àǹtí ẹ̀sọ́ mọ́mí òun pé òun ní ìdí extra lesson mọ́mí òun ò sí lówó lọ́wọ́ pé kíkẹ́ àwọn ìṣẹ̀bí mo sára kíkẹ́ wọn pé ẹ má wọ̀rì òun ò ní ìdí owó òun ò ní gbowó ṣẹ̀bùn pé ní tọ́ ọmọ kékeré lọ́wọ́ kò sí ìyá ìròyìn lè bá wọn gbọ́ ọmọ mọ́ so ti yẹn bẹ́ẹ̀ kò lè bá wọn gbọ́ ọmọ kékeré so mọ́ ìmì ráyè ṣiṣẹ́ tó ṣe kí níbẹ̀ náà ọkọ wọn dẹ̀ nǹkan má kiri ọjà pé àwọn tó ti mọ̀ wọ́n mọ́ àwọn pé máa sọ pé ìyàwó òun kiri ọjà ìyá ọkọ tán lóyún yẹn fún tán bímọ yẹn fún tó lọ́nà ọmọ kékeré lọ́wọ́ ní táìmù gbà yẹn ó ní ká má wọrí pé kọ́ńdé máa gbóúnjẹ fóun wọn á máa gbóúnjẹ fóun ó ní báwọn ṣiṣẹ́ nìyẹn ìgbà tí children ṣẹ̀yìn tó ń ṣe tán tó ń bá ti close ní school wọn á lọ́dọ̀ wọn àwọn náà wá ń teach ni gbàgbé tó bá dìbò wọn ò ní bá wọn ìgbà tó yá wọn kúrò ní sáìdì tí wọ́n ń gbé yẹn wọ́n lọ sáìdì ìbò míì yẹn wọ́n á mú òun lọ síbẹ̀ òun mọ̀ bẹ́ẹ̀ àwọn ni àbúrò òun ọmọ àgbọ̀n àwọn ni òun jẹ́ tó òun máa wá síbẹ̀ tó ń bá lọ síbẹ̀ báyìí yàrá wọn bẹ́ẹ̀ wọn bẹ̀ làwọn máa wà òun á dún wọn ìgbà yóò bẹ̀rẹ̀ wá ní kó máa mú kí lórúkọ ẹ̀ kó máa tì bá wọn nídìí wọn máa fún wọn máa tì kí ní ẹ̀bọ̀ nídìí wọn á tì bá wọn nídìí ìgbà míì
ó máa jókòó tí ó máa lá ni títí gbà tó yá òun ò lọ́bẹ̀ mọ́ òun ọmọ kan tó ṣẹlẹ̀ ṣàwọn ṣàlọ́bẹ̀ mọ́ òun ti wà ní primary 6 gbà yẹn òun ti upgrade gbogbo àwọn ọmọ gbogbo wọn tó jẹ́ ọmọ primary 2 ọmọ primary 3 àmọ́ wọn ò ní fo òbú ẹ kí n tó là ìgbà DS3 ni mo wà tí òwe ò ti wo orí mi mọ́ ìyá Fatai náà mi ìdáwọn ló mọ̀ wọ́n lè ní Abdullahi wà mí fẹ́ ránṣẹ́ òun ò ní lọ bá wọn torí wọn máa fi lè lọ bá wọn ní ara wọn yẹn wọn tún ṣóbó lẹ́fọ̀n tó wọn máa là wọn dẹ̀ ti kọjá kó máa láwọ́ bò nìkan torí máa ti lábò kóun máa dìde wọn lè ní kóun bá wọn lájọṣe òun ò kì í bá wọn lájọṣepọ̀ òun ò ṣe kìíní so òun wà ní DS3 nílẹ̀ làwọn gbé mọ́mí ti bímọ sí o ọmọ tí mọ́mí dẹ̀bi ọkùnrin ni ọkùnrin àwọn méjèèjì so àwọn mẹ́ta jẹ́ àwọn ọjọ́kùnrin mọ́mí ti bímọ sí fún ọkùnrin yẹn ni o ọ̀rọ̀ tòun kò kan ọkùnrin yẹn ó ń tọ́jú àwọn ọmọ tí wọ́n bí fún mọ́mí wọn bí fún so mo sọ pé ọkùnrin yẹn ó ní ìyàwó mi ibì kọ̀ọ̀kan máa wá sọ́dọ̀ àwọn ni yàrá kẹ́yìn náà àwọn jọ ń gbé o pẹ̀lú mọ́mí wọn tí mọ́mí wọn bá tí ọkùnrin àti mọ́mí wọn bá láyọ̀ sí pọ̀ gan òun máa rí wọn òun máa fọ kóun ṣeré ni ìgbà tó wà ní GS2 kóun rántí woman ìyá bàtà yẹn wọ́n ní ó ti di big boy o kílẹ̀ kan wọ́n ní òun ti di big boy o jọ tó wá pé òun báyìí bọ́n ṣe làkàtàkà pé kò máa láwọ̀ báyìí wọ́n pọ́n sọ fún un pé so òde bá mi ṣe nǹkan tó wọ́n bá mi ṣe mọ́ ọ ní mo lè bá yín ṣe tó ń ṣe wọlé nìyẹn ìjọ ìnáwó kọ́ dó yẹn first Abdullahi tó ló kọ́ bá ṣe máa ń ṣe báyìí ó ní òun dún yẹn ní ọmọ GS3 ọmọ GS2 tó ń gé ó ní òun gé di yẹn tó ń ṣe báyìí òun gé yẹn pariwo láti gbà yẹn báwọn ṣe resume ṣiṣẹ́ nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí dóyà Fatai nìyẹn Fatai ò kì í ṣẹgbẹ́ òun o Fatai ò gbé bẹ́ẹ̀ mọ́ wọn kò gbọ́dọ̀ òun yá yẹn o Fatai pẹ̀lú àbúrò ẹ̀ àwọn méjì gbọ́dọ̀ àwọn mẹ́ta ló ń gbọ́dọ̀ yá yẹn o àwọn mẹ́ta ẹ̀gọ́ ti dàgbà mí tó ń lọ kọ́ṣẹ́ nu wọn kékeré yẹn nìkan ló ń lọ sí school kékeré náà dẹ̀ dùn òun lọ bò òun lọ sí school ẹ̀ pé òye wà ní GS3 lòun tó wá lọ school mọ́ tó ń lọ kọ́ furniture lòun wá ń ṣe òun ibi tó ń ṣe kọ́ furniture ọlọ́run dẹ̀ bọ́n ṣe òun mọṣẹ́ dáadáa ibẹ̀ ló ń ti pàdé ìyá kan tó wá kan àpótí ìyá Fatai òun sì ń bá wọn sùn o tó bá pè ń pé Abdullahi bóò ní kìnìkan tó wà ní sẹ́yìn bọ̀dì nílé òun máa lọ bẹ̀ òun máa dó wọn òun ti lo fóònù orí fóònù òun bí kẹ́hìn ló bá wọn ṣiṣẹ́ bíríkìlà ṣe gbẹ òun ra fóònù orí fóònù òun òkú àtòbò ló wà ń bẹ òun á lọ skul mọ̀ torí skul wulẹ̀ yí òun ò rí tíṣà yẹn tóun máa bá sùn yẹn tíṣà yẹn òun ò rí òun ò lọ́dọ̀ wọn mọ́ torí gbà kan òun máa lọ yá kẹ̀kẹ́ òun máa gùn lọ sọ́dọ̀ wọn tó máa fi máa padà dé ní kẹ̀kẹ́ wọ́n máa ti máa sọ̀rọ̀ tó máa tẹ̀lé mọ́mí máa sọ fún ìyàwó ọkọ wọn máa nà òun so wọ́n á pé kí ni òwò tiẹ̀ járe òun á dó sí ìyá Fatai nìkan pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó máa ń dó kiri ó ní bó ṣe jọ ẹ̀yìn ni ìyá ìbàdí bí àyè ṣe ń lọ tó ṣe ń ṣe ìyá ìyásán òbò ìyá yìí ti máa ṣe gidi ó ní nǹkan tó máa ń dùn mọ́ òun òbò nìkan kó bò ti ṣe gidi kó ti kó àwọn nǹkan bíi black bíi oríṣiríṣi kó tó kó díẹ̀ nu ó ní bó ti bẹ̀rẹ̀ sí ńlá ìyá yẹn nìyẹn bó ló ṣe bẹ̀rẹ̀ ìyá yìí náà máa ń ta bíi pàrágà bíi àwọn ọtí tó máa ń rọ sínú àwọn tó máa ń ta bíi ọtí àwọn àgbo tó máa ń rọ sínú ike tó máa ń rọ ọtí sí yẹn ìyá yìí máa ń ta nínú ilé so àwọn boys máa ń rà lọ àwọn èèyàn máa ń rà lọ́dọ̀ wọn so ìgbà tó wọ́n rà pò hàn kàpótí wọn ní pé tó máa ti lọ bá wọn drop àpótí yẹn torí ọ̀gá àwọn ò kì í kan àpótí bọ̀dọ̀ àwọn ìyá yẹn kò ń fẹ́ kan àpótí òun bá yẹn kan àpótí torí ìyá yẹn nídìí bọ̀dọ̀ àpótí lòun gbé lọ́bẹ̀ òtúpọ̀ òun máa ń lọ síbẹ̀ ìdẹ́kọ̀ lòun wá kan pé àbẹ́ ṣe wà yìí màmá ti máa ń dùn yín òtúpọ̀ àti ìyá bẹ̀rẹ̀ sí bá wọn láti ṣe ìyá yìí dàgbà gan o bọ̀ wọn kì í ṣarúgbó òtúpọ̀ òun máa lọ ń dó ìyá yẹn òun máa bẹ̀rẹ̀ tó ìyá yẹn máa bẹ̀rẹ̀ báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí báyìí wọ́n bẹ̀rẹ̀ sí máa laugh tó pé wọ́n fẹ́ kí òbò ìyá yẹn kó máa bọ́ ibi ojú òun lóbò ìyá yẹn ti máa wẹ́ẹ̀tì akọ̀bí ojú òun bẹ̀rẹ̀ sí ń dó ìyá yẹn ní àǹtí ṣeun ìyàwó tóun fẹ́ sílé àǹtí rẹ̀ lòun lọ́ bá ṣe òun bá wọn ṣe kíní wọ́dúrópù kíní kan ọ̀gá àwọn ló gbaṣẹ́ yẹn òun wá bá wọn ṣe gbogbo táìmì yẹn òun ti kọ́ṣẹ́ tán so òun bá wọn ṣiṣẹ́ níṣẹ́ tóun bá ṣe ni so òun náà gbéṣẹ́ nìyẹn fún òun wá lọ síbẹ̀ lọ bá wọn fix àwọn kankan ìwé tóun ti bá wọn fix àwọn kan àbúrò wọn dé láti school ó ti ṣe tán ó fẹ́ wọn ọ̀rọ̀ sáfìsì ẹ̀ náà sọ wọn pín sẹ́kọ̀ọ́ wọn fi bá ṣe wá sẹ́kọ̀ọ́ lórí òun ò mọ bó ṣe láìkì òun ò dé láìkẹ̀ àǹtí ẹ̀ lòun láìkẹ̀ àǹtí ẹ̀ lòun fẹ́ dó torí àǹtí ẹ̀ yẹn dàgbà
ìgbà tó máa ṣe kíní kó ṣàgbà nọ́mbà òun àwọn jọ sọ̀rọ̀ àwọn máa jọ sọ̀rọ̀ ìjọ kò ló wá ṣe mí sí àǹtí ẹ̀ pé òun láìka àǹtí ẹ̀ bá àǹtí ẹ̀ ṣe sọ̀rọ̀ sóhun nìyẹn táǹtí ẹ̀ blọ́ọ̀kì òun so àbúrò náà wọn bóun sọ̀rọ̀ tó pẹ́ dé òun àbúrò kan máa kí wọn ẹ̀ lọ́wọ́ àyè wá ìzọ̀ wọ́ọ̀kì nìkan tó máa post àwọn iṣẹ́ òun á láìkè òun kí ló ń ṣe lé so òun kó nǹkan tó máa fẹ́ do nǹkan òun kó máa do lásán ni bò òun ò ní interest òun ti toast àǹtí ẹ̀ ti sọ̀rọ̀ burúkú sóhun so òun ti gbójú kó mẹ́ ó ní ìjọ kan yẹn bó ṣe dé nìyẹn ó sọ kọ́pọ̀ wá sí ọ́fíìsì ní ṣọ́ọ̀bù àwọn òun dẹ̀ ti kọ́ṣẹ́ tán bò ń gbé ọba àwọn bọ́ọ̀sì tó wá ń ṣọ́ọ̀bù àwọn pé owó ẹ̀rùn kọ́pà ló ń lé ẹ kiri kí ní kàtó nínú kí ló ń rẹ̀ fi ṣe gbọ́n tó wà lọ́fíìsì àwọn náà mọ̀ pé àgbàlagbà lòun máa ń dó tí ẹwà ìwọ̀n kan bá ti ń lọ tó bá ti ní títí ẹ bá ti sàn wálé wọn àgbà iṣẹ́ Abdullahi lélẹ̀ Abdul àní kíni ọmọ pé iṣẹ́ òun nìyẹn àbí ìyá kan wá sí ṣọ́ọ̀bù àwọn fẹ́ ṣiṣẹ́ ní Amẹ́ríkà Abdullahi dára yìí lóhùn ọ̀fẹ́ ní òfẹ́ ṣe fún ìyá yìí bóyá máa fi mú un ṣeré nìyẹn oníbóyè ìjọ yìí nìyẹn tígẹ̀ ìwà ìbò tó máa ń kí n pé owó ẹ̀rùn náà kọ́pà tó ń lé kiri àṣẹ àbúṣe wọn oníwò ọmọ yìí tó wà ní pé education kí ló kàn pẹ̀lú yẹn kọ́pà ṣé mò ń ṣiṣẹ́ òun lówó òun náà ti ṣe bọ́n wọn sọ ní kò ń tó ṣe nìyẹn bó ṣe ní wọn ní pé àwọn dẹ̀ láìkì òun bó ṣe fẹ́ sọ fún un ó sàn ní I like it too ó ní kò tẹ̀ kò ní òun lára wọn ní káwọn kóun wá sílé àwọn òun ò lè wá lé yín o wá jọkàn ọmọ àǹtí ẹ̀ wá ń ṣe bẹ́ẹ̀dì wá ní kóun wá bó ń ṣe lọ nìyẹn pàtó máa débẹ̀ wá sọ ó wà ní tuntun sáà ti ń pé my friend ọ̀rẹ́ ẹ̀ lásán àbí boyfriend di àbẹ̀ntẹ́ ìjọ fẹ́ra yẹn ni ẹni tí mò ń fẹ́ àǹtí ẹ̀ ní láyéláyé ṣe ilé ló ń fẹ́ tó àti wọn ni àánú ó kàn ń ṣeré ń jọ yẹn ní kíndìnkàn ó ṣáà ní kí n bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n mo ti pé mò ń lọ sílé wọn mo àpá bí mo ti lọ lé wọn náà táǹtì bá ní kí n wá láwọn màá dó wọn but àǹtí ẹ̀yẹn mọ̀ wọn fojú yẹn lé àǹtí ẹ̀yẹn gbọ́n wọn fojú lẹ̀ gbà tó ṣe tán gbogbo táìmù tá à ń sọ Ìbàdàn ní gbogbo wá wà ní gbogbo dé ìtìsẹ̀lẹ̀ so gbà tó já ó wá lé mi jọ yẹn mo ní mo fẹ́ la ó ní kí jẹ́ kó lọ clean up mo ní clean up no don't clean up like that ló máa ń dùn ó gbà bọ̀ ó dà sọ mi pé it's not good bọ̀ wá ní kí n lọ clean up so that wà lè la ní àánú kó wá sẹ̀gẹ̀dẹ̀ yẹn ló wá sí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ lédi yẹn ṣáà lọ wá àdìjọ kan kò sọ fún mi pé òun bọ̀ ìkan náà àwọn ìyá tí mo máa ń dó tí mo máa ń lá torí òbó tí ẹ mú ilá mi ò gbóòórùn kankan bẹ́ẹ̀ bó ṣe pé ó ní láti lé wọn dọ́dọ̀ mi tó òbí òórùn kò òórùn bẹ́ẹ̀ àwọn yẹn ṣe máa ń kọ́ǹk ní mi nímú tó bá ti gbé mú sí báyìí wọ́n máa fa òbò yẹn símú ni tí ẹ ò rí bẹ́ẹ̀ so mi ò bí kò sọ pé òun bọ̀ níjọ́ náà ìyá yẹn mo ti ń láyà ẹ lọ pé kò ṣe kànlẹ̀kùn ni who is that ó bá dún òun ni òun Bímbọ́ bó ń ṣe ní pé kí ẹ̀yìn múra yẹn pé girlfriend òun ni ẹ̀yìn wá wọ gáwọn yẹn padà ẹ̀yìn kò lè wọ bra wọn kò ka bra wọn ká sínú báàgì wọn yẹn wọn kò wọ gáwọn padà ni wọn á jókòó mo ní ṣàánú lé mi mo ní bẹ́ẹ̀dì mi mo ṣe everything bò yàrá kan ni kò tó bá wọ ọbẹ̀ wà ló bọ̀ wọnú fúláàtì mo dẹ̀ kọ́ ṣe nẹ́ẹ̀tì síta náà mo ká ọ̀dọ̀ mi mọ́ra mo ṣe nẹ́ẹ̀tì síta bí bọ́sìkọ́ta ni so jókòó ìbí kan lọ sílẹ̀kùn fún pé wọlé báyìí ní àyẹ̀ jáde pé ó dàbọ̀ má dẹ̀ máa rí ẹ bí àwọn òbíṣẹ́ olóòní what is happening here this place is smelling smelling bìtì báwo nígbà kan smelling bí báyìí kí n súnmọ́ kí n bá sọ pé how are you báyìí you want to smell this ó kẹ́ni bọ́ gọ́tà bìtì báwo you lick that woman bí àwọn mi ṣe bínú bó ṣe kúrò lọ nìyẹn pé what that old woman she's not old but I didn't lick her you do bó ṣe lọ nìyẹn ìbínú tí àwọn mi bá lọ gbọ̀ngàn kò dùn mí bí ṣe woman yẹn tó lọ tí mi ò ráyè jẹ̀ṣẹ̀ woman yẹn kó tó fi lọ dùn pé mo lick woman yẹn nìkan lọ àǹtí ṣeun nígbà tó máa dìbì ọwọ́ òru ẹ̀mí mi ò balẹ̀ mọ́ ọ̀dọ̀ lédi lọ́kàn mi lọ pẹ̀lú pé ilé ayé mi ti tán mi mọ̀ kí bí fẹ́ ṣe máa ṣèyàn nìyẹn lédi yẹn ti block me everywhere bó sẹ́mi ẹ̀dìbò torí bó ṣe lọ yẹn mi ò padà pé wọ́n lọ́n ti ṣe yára so kí n click lórí báyìí kí sẹ́mi ẹ̀dìbò ti block mi lọ́wọ́ ó ti block mi mi máa lè sùn àròjọ kìí báyìí mo ti lọ lé wọn mo bá ní sitting room àǹtí ẹ̀ ti jáde bíbí I'm sorry má bínú mi ì líìkì ẹ̀ mi ì ṣe bẹ́ẹ̀ onírárá mo ṣe ó sáà ní kí n máa lo òun ò ní interest gbà tí mo bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ń ké nìyẹn mo sọ gbogbo story ayé mi fún ṣé mímí wa mọ̀ mo ní mọ́mí mi ò mọ̀ dé sí mọ́mí mi ò mọ̀
ok pastor náà wà ní mission house kó máa bọ̀ a lọ síbẹ̀ pastor pray fún wa wọ́n ní ká lọ gbààwẹ̀ 40 days ìyàwó mi á pè mí lára pè mí lọ́sàn-án pè mí lálẹ́ kó fi mọ ibi tí mo wà bẹ́ẹ̀ ni mo jókòó sí mò ń gbààwẹ̀ lóòótọ́ ìgbà tó máa fi pé bí oṣù kan máa fi pé báyìí ara mi ò gbà mọ́ àwọn yẹn kọ́ ló ń gbè mí o bí ó ṣe pé òun òbò tí ń wù mí kí n máa dùn dìbò tí obìnrin máa sápàǹtì síta ń gbà mí máa kà máa ṣe ìyá tí mo máa ń lọ ra tó máa ń mu pàràgà lọ́dọ̀ wọn mi ń sọ lọ́tì òbọ̀ ìyá yẹn mo máa torí kí ni ẹ̀ mo ti máa ń lọ bẹ̀ mo ti lọ bẹ̀ ìyá yẹn máa kí mi gbàtẹ́mi àwọn tí mò ń dó òsì mọ́ èmi tí wọ́n bá wọn èmi tí wọ́n dapò tí mo gbé inú sì rèé mo ṣàbẹ̀ wọn mo ṣàtúnbá yà sùn mo lá owó yá bí mo ṣe lá tí mo ṣe délé báyìí girlfriend mi dé immediately mi dẹ̀ tí máa ní kí n mú iná tó báyìí mo fẹ́ ló dé immediately ó ṣe àṣẹ bẹ́ẹ̀ ó ní you did something I'm sorry what bó ṣe ń ké nìyẹn mo bá ń bẹ̀ mo ní ènìyàn nìkan náà mo ṣe tí ó lè ti dọ́ àmì ni pé kò sí mo ṣe lè parọ́ fún lady mi ò rírọ́ pa fún tí bá ní mo fẹ́ parọ́ fún irọ́ ẹ̀ máa padà tún já ni so mi ìwúlẹ̀ stress ara mi àti máa parọ́ fún àṣàṣe débi pé pastor ní pé ok bí a ti máa níyàwó sílé wọ́n sọ wọ́n advice náà sọ pé bí a ti máa níyàwó sílé àwọn tó àwọn èèyàn advice mi abẹ̀bẹ̀ wọ́n ní kí wọ́n lọ rí òun ti ṣe tán ọ̀gá mi ti fún mi certificate àṣẹ freedom tó lára fún mi certificate mo ti ṣe tán mo ti ń ṣiṣẹ́ ara mi bọ̀ ọ̀dọ̀ ọ́fíìsì ọ̀gá mi ni mo wà wọ́n bá ní èkó nọ́mbà òun ríṣẹ́ sí o ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọ̀dọ̀ family bí ẹ̀gbọ́n ẹ̀ ṣá ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ gbèsè pé ní kí n náà máa bọ̀ wá sí èkó nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ sí jọ ń gbé èkó nìyẹn a sì gbéyàwó a lọ registry a ṣe gbogbo ẹ̀ òun náà ló bá àwọn ẹbí ẹ̀jà pé kí ní aṣáfẹ́ra wa nígbà tá a débẹ̀ life wa change ilẹ̀ tí mo fi ń ṣe iṣẹ́ dìsìn wọ́n rà ní èmi kọ́ mo rà lédi yẹn ni bí àwọn àti ẹ̀gbọ́n yẹn ló jẹ́ wọ́n ṣàrà lẹ̀ yẹn wọ́n fún wa nílẹ̀ yẹn wọ́n rà lẹ̀ yẹn fún wa ni gbogbo everything lọ bó ṣe yẹ kó lọ ń ṣe ibẹ̀ yẹn fún mi bí ọ́fíìsì ńlá ni ìyàwó mi náà ó ń ṣiṣẹ́ mi tó ṣe ń ṣiṣẹ́ àti ṣe ìjọ kan bólé burúkú lédi kan náà tó ṣe wá iṣẹ́ lọ́dọ̀ mi nìyẹn bó ní pé àyín kẹ ẹ̀yìn ni ò fẹ́ sanwó ni ó fẹ́ fara ṣe ni èmi náà bá lọ wọnú káńpẹ́ yẹn débi pípẹ́ tí mo lọ síbẹ̀ ilé ẹ̀ tí mo lọ sọ́dọ̀ ẹ̀ báyìí ni mo bẹ̀rẹ̀ sí ńlá lóbò tó bẹ̀rẹ̀ sí pariwo tí mo lá tí mo dó gidi gan etí bẹ́ẹ̀dì mo ti lá lóbò etí bẹ́ẹ̀ mo gbé fóòmù síbi ìdí torí di ẹ̀rọ tó wọ́n á gbé fóòmù síbẹ̀ máa gbóbò ẹ̀ síbẹ̀ mo á lá bí bó ṣe sọ fún ọ̀rẹ́ ènìyàn ó ti kó mo bẹ̀rẹ̀ sí ṣe àwọn ọ̀rẹ́ méjì papọ̀ mo bá wọn aláwọn máa bá wọn sùn mi ò ṣe pòṣù kanjọ́ kan ìyàwó mi wá sọ́fíìsì ó dé ọ́fíìsì kò bá mi ìgbà tí ò bá mi ó béèrè pé bo ni mo lọ wọ́n ní mo lọ gbaṣẹ́ ó bá pè mí nígbà tó máa pè mí mo ní yẹn mo lọ gbaṣẹ́ bí àwọn mi ṣe bó ṣe nípò òun dúró dè mí nìyẹn nígbà tí máa dé ó ní you did it mo ní àdídúró ẹ̀ sí mo ìbẹ̀rẹ̀ sí kí fún ìyàwó mi nìyẹn ìyàwó mi bá lọ nígbà tí mo lè máa bá ìyàwó mi jà nǹkan tí mo ṣe mo bá ìyàwó mi jà ìyàwó mi sàn kankan Sunday tó tẹ̀lé mo lọ sí church àbí bí Sunday kẹta sí mo ti gbọ́ngbọ́n sí ìyàwó mi ó bẹ̀ mí ní kí n má bínú mo ní mo ti gbọ́ bẹ̀rẹ̀ mo ti gbọ́ngbọ́n sí so that mi fẹ́ kó stop mi pẹ̀lú àwọn tí mò ń bá lájọṣepọ̀ mo dé church níjọ́ Sunday yẹn èmi àti kóyà yẹn náà àtijọ́ ṣẹ́mọ̀ àtijọ́ pàdé àtijọ́ ń sọ̀rọ̀ pé kìnnì kan bí kóyà yẹn ṣe lọ báyìí tó ní pé ó lọ́nà tó ẹ̀sìn mo kàn gbà tẹ̀lé ni mo kàn ní let me give you a head are you sure yes ó lè mọ̀ pé ó mọ ìyàwó mi ó mọ̀ mi pé ìwọ tọ́lẹ̀tì nìyẹn oríkùn náà ni mo wà tí mo dúró sábẹ́ gẹ́yìn tí mò ń lá gẹ́yìn ìyàwó mi ó mi sùsùsù ní church kò rí mi ìyàwó mi bá ń bọ̀ wá sí tọ́lẹ̀tì ó ti mọ̀ bí tí mo tó lè wá mi sí bó ṣe ni tí mo ti ń lá òbò kó ní àwọn kwaya nìyẹn ìyàwó mi sọ̀kan ìyàwó mi kò padà ní ó lọ ní church nígbà tí ìyá máa délé padà ìyàwó mi gbóúnjẹ fún mi mo jẹ tàbí délé mi ìsọ̀rọ̀ kan ní mọ́tò tàjọ wa mi ìsọ̀rọ̀ yẹn ìyàwó mi sọ̀rọ̀ mi náà sọ̀rọ̀ gbóúnjẹ fún mi mo jẹ ọjọ́ kejì Monday ìyàwó mi lọ síbi iṣẹ́ tiẹ̀ èmi náà lọ bí iṣẹ́ mi mo náà yàn kó bá mi ra àwọn nǹkan tó fi máa ń para wọn yìí mo ìgbà lé lọ nìyẹn ìyàwó mi sáàdé mi dé ọkọ̀ òun kọ́ wọ́n ní ohun tù lọlé bí àwọn ṣe ń bọ̀ ìgbà tí wọ́n máa bọ̀ tí wọ́n máa fi wọnú géètì òṣèkínlé kan òun ti gbé nǹkan jẹ ẹ̀wọ̀n ti gbé what happened to you òní kò sí nǹkan kí ni ẹ̀ ti ń sọ nínú ó ti sọ nínú papọ̀ bí àwọn ṣe pariwo síta nìyẹn tó di ó di hospital
nígbà tó ń lọ hospital operation ló sáré ṣe fún òun ìbẹ̀rẹ̀ náà ti sọ pé ìyàwó òun lóyún o tó ṣe test fún ìyàwó tó ní pé òyìn kọ́ òun kí tó ṣe test tó pé ìyàwó òun ti lóyún ó fẹ́ parẹ́ ó fẹ́ ṣe kíní kan kí ló dé òun ní pé tó dé àwọn òun ò bóun sọ̀rọ̀ ni òótọ́ lòun ṣe kí àwọn jòkó dáríjì òun bí àwọn ṣe ní pé okay I forgive you but please stop àgọ́ tóun fi stop mi tó wò pé bò tóun lálálálá after operation bóun ṣe stop nìyẹn àti ṣeun ìyàwó òun jẹ́ obìnrin tóun bá sọ gba àwọn kan sí àwọn ojú ìyàwó òun rí lórí pé òun lágbo káàkiri òun ló wá di pé ó ní àti pé ó clean o àsìkò clean o òun ò dédé ó bòrì lámọ́ lẹ́yìn tí ìyàwó òun nìkan and kò jẹ́ every time ẹ̀kọ́ kan tó bá ní pé do you want it tí àwọn bá sọ pé please do it for me ló máa ń ṣe fún òun pé anything tó di ẹ̀jẹ̀ mọ́ ṣìnà ó láwọn ti bímọ 3 nísìn oní story tó ń sọ fún yín story tó pé ó fẹ́ gba ẹ̀mí òun ni ní ẹjọ́ ẹ máa wọn tẹ́ máa fi ọmọ yín tì ẹ̀jẹ̀ máa sọ àwọn ọmọ yín ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ ṣé.